ìwòsàn l'Àbújá ti yarí báyìí o pé àwọn fún Ifunanya lábẹ́rẹ́ tó ń poró ejò. Àwọn ọ̀rẹ́ olóògbé bá fèsì. Ilé ìwòsàn ìjọba àpapọ̀ FMC tó wà lágbègbè Jábí nílùú Àbújá ti ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n gbé ọ̀dọ́bìnrin Ifunanya Ifunanya, gbajúgbajà akọrin tó dolóògbé lẹ́yìn tí ejò bù jẹ nílé rẹ̀ wá sí ilé ìwòsàn náà. Adarí ilé ìwòsàn ọ̀hún, dókítà Abíọ́kú Muftau, ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi síta wípé irọ́ ńlá tó jìnnà sóòótọ́ ni ìròyìn tí ọ̀pọ̀ ń gbé kiri lórí ayélujára wípé ilé ìwòsàn náà kò ní abẹ́rẹ́ tó máa ń poró ejò láti fún Ifunanya nígbà tí wọ́n ń gbé wá. Dókítà Muftau ní àwọn òṣìṣẹ́ elétò ìlera nílé ìwòsàn náà fún ọ̀dọ́bìnrin tó dolóògbé ọ̀hún ní ìtọ́jú tó péye nígbà tí wọ́n gbé e dé. Àwọn òṣìṣẹ́ wa gbìyànjú lórí Ifunanya o, wọ́n sapá wọn láti rí i pé ó jí padà. Wọ́n lo ẹ̀rọ láti fún un ní afẹ́fẹ́ tó lè fi mí. Bákan náà ni wọ́n tún fún un ní abẹ́rẹ́ tó máa ń poró ejò. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú ni wọ́n rí i pé oró ejò náà ti wọ Ifunanya lára gidi gan-an. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n gbìyànjú láti gbé e lọ sí wọ́ọ̀dù tí wọ́n máa ti ń ṣètọ́jú àwọn tí àìlera wọn bá le gan-an. Ṣàdédé ni gbogbo ẹ̀ kàn yí bìrì. Àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn FMC Jábí tún gbìyànjú oríṣiríṣi ọ̀nà láti dóòlà ẹ̀mí Ifunanya, ṣùgbọ́n pàbó ló já sí. Torí náà irọ́ ńlá ni ọ̀rọ̀ táwọn kan ń gbé kiri wípé ilé ìwòsàn FMC Jábí kò ní abẹ́rẹ́ tó ń poró ejò. Dókítà Muftau ló ṣàlàyé bẹ́ẹ̀. Bí adarí ilé ìwòsàn náà ṣe ń kẹ́dùn pẹ̀lú ẹbí Ifunanya ni ó tún fi dá àwọn èèyàn lójú pé àwọn òṣìṣẹ́ elétò ìlera ní ilé ìwòsàn FMC Jábí kì í fiṣẹ́ ṣeré rárá. Ó wá rọ àwọn èèyàn láti máa ṣe ìwádìí ìròyìn tí wọ́n bá fẹ́ gbé síta dáadáa kí wọ́n tó máa gbé sórí ayélujára. Àwọn ọ̀rẹ́ Ifunanya sọ nǹkan tí wọ́n mọ̀ nípa ikú akọrin náà. Zam Ezugu tó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀rẹ́ kòríkòsùn Ifunanya sọ fún ilé-iṣẹ́ ìròyìn wípé ìràwọ̀ ọ̀sán tó já lulẹ̀ ni ọ̀dọ́bìnrin náà tó dolóògbé o. Ó ní ọdún yìí ni Ifunanya ń gbèrò láti gbé orin rẹ̀ jáde fún ìgbà àkọ́kọ́. Ìlàrí Obìnà tóun náà ń jẹ́ ọ̀rẹ́ olóògbé ni ó gbọ́ pé Ifunanya ń sùn lọ́wọ́ nígbà tí ejò bù jẹ. Ó ní lẹ́yìn ìgbà náà ni wọ́n rí ejò méjì nínú ilé rẹ̀. Obìnà ṣàlàyé pé ilé ìwòsàn tí kò jìnnà sílé rẹ̀ ni wọ́n kọ́kọ́ gbé Ifunanya lọ, àmọ́ wọ́n ní àwọn ní abẹ́rẹ́ tó ń pa oró ejò níbẹ̀. Lẹ́yìn náà ló sọ pé wọ́n gbé e lọ sí ilé ìwòsàn FMC Jábí. Obìnà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé abẹ́rẹ́ tó ń pa oró ejò kan ni wọ́n fún Ifunanya dípò méjì ní ilé ìwòsàn FMC Jábí. Àmọ́ àwọn adarí ilé ìwòsàn náà ní irọ́ nítorí àwọn fún ọ̀dọ́bìnrin náà ní ìtọ́jú tó yẹ tó fi mọ́ abẹ́rẹ́ tó ń pa oró ejò. Àwọn adarí ilé ìwòsàn náà sọ pé àwọn òṣìṣẹ́ àwọn gbìyànjú láti dóòlà ẹ̀mí Ifunanya, àmọ́ oró ejò náà ti wọ̀ ọ́ lára gidi gan-an. Ẹ ṣeun tẹ́ ń tẹ́sí sí ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká, ẹ máa bá wa share rẹ̀, kẹ́ ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ẹ máa bá wa comment. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ ìkànnì yìí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.